ẹni ọlá súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni là á mọ̀ ṣe ẹni. Ìyá ẹni ọlá, ìyá abiyamọ ayé, ẹ súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni là á mọ̀ ṣe ẹni. Mo sọ fún yín wípé tí mo bá fi ẹnu mi, eyín mi tó pọ́n tó rùn yìí, tí mo bá fi gé búrẹ́dì fún ẹ, tàbí tí n bá fi bu gàrí sí ẹ lẹ́nu jọ torí Ọlọ́run lè túnú, tí n bá fi sọ̀rọ̀ fún ẹ, mo ní kó gbà á, mo ní Ọlọ́run fún mi ní ẹ̀bùn kan, tí mo bá wo sàkún ibi tọ́rọ̀ lọ, mo lè sọ fún ẹ bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa rí. Ṣé wá rí ọ̀rọ̀ yìí ní ìtì ẹ̀ mọ̀ pé ibi tó máa já sí rè, ṣùgbọ́n mo mọ̀ wípé ibi tó máa kọ́gun sí láti ilẹ̀, mo mọ̀ pé kò lè dá ní iṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tó bá ní làákàyè, tó bá gbọ́ ọ̀rọ̀ tí ìyá Iki máa sọ ní ọjọ́ yẹn níbi tí jìgólò yìí wà, gbogbo ẹnu mi ló gbà báyìí, mo lè pè ẹ́ bẹ́ẹ̀. Àti tí ẹni ọlá wà, ṣé rí pé mo dárúkọ àti tí jìgólò fúnra ẹ̀ ń sunkún, ẹjì ni akọ̀rẹ́. Wọ́n tú àwọn àṣírí kan fún mi lọ́jọ́ yẹn. Ẹ̀rọ gbogbo yín bọ́ síta, Mewolaka fi ẹ́ ṣe godmother, ó tú àṣírí ẹ̀. Màá tú àṣírí ẹni ọlá, ẹ̀ sì máa kí. Ọlọ́run ò ní jẹ́ káṣírí ènìyàn tí ọwọ́ mi tú. Gbogbo kinní ni mo ti rí, gbogbo ẹ̀ ni mo ti gbọ́, gbogbo ibi tó ń lọ. Mo kàn wú ẹ̀yin ìyá òṣì. Tẹ́ ẹ sọra yín di ìyá ẹ̀ lọ́sàn gangan. Tẹ́ ẹ wá mú sábẹ́. Nítorí wípé mo sọ fún yín pé giver ni ẹni ọlá. Ẹni tí ò bá ní integrity, tí ò bá ní dignity, tí ò bá ní làákàyè, tí ò bá mọ nǹkan tó ń ṣe, tó bá bá ẹni ọlá rìn, wàláhì á jẹ dòdò, kò ní lè sọ òdodo. Ìyẹn náà fẹ́ ṣe fún mi. Gbogbo owó tó fún mi láyé owó iṣẹ́ mi ni. Mo dẹ̀ sọ ibi tó dáa sí, mo ní ẹni ọlá is a giver. Ojú ẹ̀ nìkan ni ò lè yọ sílẹ̀ fún èèyàn. Irú wọn ló dẹ̀ máa ń fẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́. Irú wọn tó bá lọ́rẹ̀ẹ́, tó bá yan ìyá, tí àwọn yẹn bá jẹ́ oníjẹkújẹ, oníbàjẹ́, wọn ò ní lè bá wọn sòótọ́ ọ̀rọ̀. Mo ní ẹni ọlá, I can't say because you are respectful or you are a giver kí n má bẹ̀ sòótọ́ ọ̀rọ̀. O tún ti ṣí ọkọ yàn. This is not the right person for you. I know your dirty past. Mo mọ bí tó o ti ń bọ̀, mo mọ ohun tó o ti ṣe, ó wà lọ́wọ́ mi tó jẹ́ wípé ará àta ò gbọ́dọ̀ gbọ́. You promised me you were going to turn a new leaf. O ní o fẹ́ fi mí ṣe role model. O fẹ́ kí ìgbésí ayé ẹ̀ dá. Mo ní rárá. Kì í tó bá fi mí ṣe role model, kì í ṣe bó ṣe ń ṣe role model rèé. You are not a saint. Kì í ṣe pọ́nmọ dáadáa ní ẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀. Ṣùgbọ́n olóò fẹ́ tún ìgbésí ayé ẹ̀rọ, olóò fẹ́ tún ìgbésí ayé ẹ̀ ṣe. O ní o fẹ́ kí n tọ́ ẹ sọ́nà káyé ẹ̀ má bàjẹ́. Ìwọ náà mọ gbogbo nǹkan tó ti yẹ kó fi ṣẹ̀sín. Tó jẹ́ mi ni mo paná ẹ̀, tó jẹ́ pé màmá pariwo lé ẹ lórí, màmá bú ẹ. Ìgbà míì màmá lálé ẹ, wà máa sun ẹkún. Ilé tó kọ́ tí ẹnjìníà kọ̀rẹ́ ń wá bẹ́ẹ̀ ṣí. O mọ bó ṣe jẹ́, o mọ bí mo ṣe lálé ẹ, o mọ bí mo ṣe paná nǹkan tó fẹ́ jáde láti ibẹ̀. Tó ń bẹ̀ mí. Ó mọ bó ṣe bẹ Bùnmi Aṣíwájú sí mi. Tí ìbá ṣe Bùnmi Aṣíwájú sunkún nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. Ó ní alájà sísà mi, èmi ni mo kó yín sí. Èmi ni mo bá yín sọ wípé kẹ́ dáríjì, kẹ́ fún ní another chance. Ó mọ ẹni àwọn tó lù ní jìbìtì tó gba owó lórí internet. Ó mọ ẹni tó lọ gbé níbi tẹ́mi tí ń gbèjà, ó tún lọ gbẹ̀yìn gba 2 million lọ́wọ́ lady yẹn. Wípé ò ní bá ṣẹjọ́, tẹ́ ẹ fi gba 2 million lọ́wọ́ ẹ̀ mi ò mọ̀, mo dákẹ́ ni. Gbogbo ohun tó forí mi dìre, tí mo mú mọ́ra, tí mo ní ẹ̀ẹ̀kan kọ́, tó bá fẹ́ change èèyàn ẹ̀ẹ̀kan kọ́ ló máa change. Àbí kìí ṣe bẹ́ẹ̀ ni mo ṣe sọ. Tí mo sọ ẹ́ di àbúrò ọ̀sán gangan. Àṣé ò ń tàn mí ni. Tẹ́jì ni akọ̀rẹ́ ẹ̀ àti gbogbo yín tẹ́ fi pàdé, tẹ́ fi fẹ́ra. Ní ò mọ̀. Later on ni mo tó mọ̀ wípé àwọn ọmọ Oyètọ́lá Ọ̀ṣun State ni wọ́n, àwọn ọmọ APC, àwọn gúùpù, àwọn Táíwò Ọláọ̀rẹ́, Bọ́lá Ọlọ́fin. Náà lọ mú ẹ babẹ́. Ìgbà tí ẹjọ́ ń tanra yín, tẹ́jọ́ ń ṣòṣì, tẹ́jọ́ ń ṣe rádaràda lórí social media, mo dákẹ́. Ọkọ mi ní kí n má sọ̀rọ̀. Ṣùgbọ́n mo wá fẹ́ rán ẹ létí ọ̀rọ̀ kan tó sọ. Mo sọ lórí ìkànnì yìí náà lọ́jọ́ yẹn. Ó ní alájà,
nígbà tí tàkọ́kọ́ ṣẹlẹ̀ tó fẹ́ bu mí ẹ lọ́wọ́ tó wá bẹ̀ mí tó ń róòlù nílẹ̀ níwájú Àgídìgbò tó fẹ́ ṣe fídíò ẹ wọ́n náà máa ṣe fídíò ẹ mo ní kó má ṣe fídíò ẹ mo ní mi ń ṣe Ọlọ́run òun róòlù lẹ̀ báyìí alájà ẹ dáríjì mi ẹ má jẹ́ káyé mi bàjẹ́ tọkọ mi gbé ẹ sókè tó ní má ṣe bẹ́ẹ̀ yẹn níwájú obìnrin ẹgbẹ́ kì í ṣe Ọlọ́run tọkọ mi kọ̀máǹdì mi pé ó yá o gbọ́dọ̀ máa bá ṣe advert lọ́wọ́ òde gbọ́dọ̀ fi sílẹ̀ o rántí pọ́kọ mi ló kọ̀máǹdì mi tó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ ọkọ mi ṣé o rántí níwájú Àgídìgbò mo máa ṣe yẹn tán nígbà tán gbé péèjì ẹ lọ mo máa bẹ ẹ wérò sórí péèjì Ẹniọlá ó máa gbẹ̀yìn mi lọ lọ́kọ̀ ìyá ikí má má pè mí ó má sunkún ìyá ikí má wá bú mi nínú DM ní ó lọ́mọ mi ti gba ọkọ òun tí mo ní kò jẹ́ bẹ́ẹ̀ mo pe ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo ní ẹ fi ìyà jẹ obìnrin yìí mo ní mo support polygyny lóòótọ́ mo lè fi ìyà jẹ obìnrin yìí ó ṣe fídíò inú ilé ẹ̀ fún wa kò sí chair kò sí tẹlifíṣàn kò sí nǹkan kan kò sí nǹkan táwọn ọmọ ẹ̀ máa jẹ bí ẹnjìníà ṣe fẹ́ pẹ̀lú ọmọ méjì rẹ̀ tó gba igba orí ẹ̀ hairdresser gidi ni ọmọ yẹn tó beautiful bí ẹnjìníà ṣe gbọ́ gbogbo ohun tó ní rèé ilé tán jọ kọ́ bí ẹnjìníà ṣe tà mọ́ lórí rèé àbí ibẹ̀ kọ́ la sọ tó sọ wípé ó dákú sórí obìnrin ní hòtẹ́ẹ̀lì tó ní òkú ẹ̀ ni wọn bá gbé táwọn rọ̀ṣẹ̀ lọ hospital tó ní bó ṣe ń wọnú DM oní DM nìyẹn tó ń tòsí àwọn obìnrin olóbìnrin tá a tún wá blackmail wọn tó bá ti ní sex video wọn lọ́wọ́ ojú ẹ̀ kọ́ ló ṣe sọ I still have the recording I have everything mo dẹ̀ bẹ́ẹ̀ wí pé o kò tí ì pẹ́ jù o ò lè fẹ́ bọ̀bọ̀ yìí ṣebémi ni ẹnjìníà sọ wípé kó àtáàkì ṣebémi ni jìgólò bẹ̀rẹ̀ sí ní sọ wípé kó àtáàkì ó sọ lọ́jọ́ yẹn ó ní tóun bá tún ṣe tán tọkọ mi bá fi mí lẹ̀ èmi lòun máa pàpà wá bá sùn àbẹ́mi kọ́ ló ń dọ̀tí lémi ọkọ mi pé alọ Ìbàdàn ọkọ mi pè sínú mọ́tò bí 1 hour ló fi rọ́wọ́ àsì fún pé fi ayé ẹ fún Ọlọ́run you a Muslim wẹ̀ jánábà máa kírun kó dẹ̀ ṣe déédéé láàrin àwọn ìyàwó ẹ̀ méjèèjì fa ojú ìyá ikí má mọ́ra kò dùn nínú ṣebí ọkọ mi ò ló wá bú tó ní èjìká ní ṣọ́ọ̀bù èjìká ìsọnù gbogbo àwọn ìyá ẹ̀ tó yàn lórí social media ṣẹ̀bọ̀n ń drag mi ni mo fọwọ́ lẹ́rán mo mọ̀ wípé ọjọ́ ọ̀rọ̀ máa tó mi ìtẹ̀ wá mọ̀ pé ó máa yá tó báyìí mi ìdẹ̀mọ̀ wípé ó máa jinlẹ̀ tó báyìí ṣùgbọ́n ó lé èèyàn kan tí mo fẹ́ call out mo kàn ní rán ẹ létí ni ọ̀rọ̀ ẹ kan ni mo fẹ́ fi rán ẹ létí tó kó lè mọ̀ wípé mo rán ẹ létí nínú fídíò tí mo ṣe ń gbà yẹn ó ní alájà nígbà tó ń bẹ̀ mí níwájú Àgídìgbò ó ní tí ẹ bá ń bá èèyàn ṣe tinútinú tí ọ̀nà èèyàn yẹn bá ń da onítẹ́ni yẹn bá wá dà yín ó ní ẹni yẹn ò lè rí ojú rere Ọlọ́run ó ní gbogbo nǹkan á bàjẹ́ fún Ẹniọlá ṣé o mọ̀ pé mo sọ fún ẹ wípé màá rán ẹ létí ṣé o mọ̀ pé o ti rí ìbínú Ọlọ́run báyìí ṣé o mọ̀ pé ìbínú Ọlọ́run ti dé báyìí ṣé o rí wípé ẹ̀sìn damage control lẹ fẹ́ ṣe tó bá jẹ́ fídíò àti ìwà àtọkọ ẹ níbi tẹ́sí bá jọ ṣe pọ̀ àgbèjà yìí threesome threesome pẹ̀lú ice blog I have the video lady yẹn fi fídíò yẹn ó dìídì wọnú DM mi tó fi hàn mí tó ń play ẹni ṣó fẹ́ gbọ́ mo ní nọ́mbà ẹni tó fún mi mo ní fídíò ẹni tó fún mi mo rí fèsì ẹni tó fún mi mo ṣe rìkọ́dì ẹ̀ sílẹ̀ wọ́n ní kí n post ẹ̀ mo ní láyé ọwọ́ mi kọ́ ni ẹ̀sìn Ẹniọlá ti máa jáde yàtọ̀ sí wípé Ẹniọlá kó jẹ́ ọ̀tá mi gan mi ní gbé fídíò yẹn jáde bọ́ mọ́ wípé fídíò yẹn sì máa jáde o mo retí mo lè ṣe é kọ́ńtàtì ẹni tó ṣíà ẹ̀ tẹ́ bá fẹ́ arrest ẹ̀ wà lọ́wọ́ mi mo tún lè ṣe é lóore yẹn torí wípé a lè sọ wípé nítorí tí ẹ bàjẹ́ ká sọ wípé ohun tẹ́ni yẹn ṣe dà ṣùgbọ́n mi ìrò bóyá ẹni kéèsì ò torí ọkọ ẹ náà ló post ẹ̀ sórí group chat Akeem ló post ẹ̀ sórí group chat àmọ́ bóyá ó ń bẹ jà nínú ilé lọ́jọ́ yẹn ni bóyá ó ń blackmail ẹ lọ́jọ́ yẹn ni bóyá ó ló fẹ́ fi ilẹ̀ lọ́jọ́ yẹn ló fi group tẹ́ create láti bully mi ibẹ̀ la Akeem ló post ẹ̀ sí tí àwọn yẹn ti rí so kì í ṣe wípé wọ́n hack fóònù ọkọ ẹ má ṣe damage control bóyá ó wá bẹ́ẹ̀ ni immediately ló ṣe àrí mú bẹ̀ bóyá àwọn èèyàn ti record ẹ̀ so ẹ lè má ní kéèsì Akeem Adéṣọlá engineer Koren
òun ló post ẹ̀ sórí group chat according to what we heard. Eniola ṣọ́ra yí ẹ lóde àbúrò nígbà tí mo sọ wípé àwọn tó fọkọ sẹ́wìn ló yẹ kó lọ́yàn ní rómù dẹ̀ kì í ṣe ni. ṣé o rí pé Ọlọ́run fún mi lọ́rọ̀ sọ lórí ọ̀rọ̀ ẹ̀? ṣé o rí pé ojú tí ẹ̀? ṣé o rí pé o ṣẹ̀sìn? mo mọ̀ pé òní sì ju ọmọ elépo ni ẹ́, ṣùgbọ́n ṣé o rí pé o wá kúrò lórí Alagbo tá a mọ̀ ẹ́ mọ́, tá a bẹ́ẹ̀ polówó tí gbogbo ayé mọ̀ ẹ́ mọ́, o wá do ní content creator ìsọnù, o lose focus. ṣé o rí pé o ti ṣìyàn kó kúkú dúró síbi tó wà gan. ṣé o rí pé mo kí ìyá kí n má kú oríire, congratulations my lady. àwọn tó ń dá ẹlẹ́bi ṣé kò lè move on ni? wọ́n command ẹ̀, wọ́n manipulate ẹ̀. ta ló mọ fídíò ìyá Ikimata Akimu ló lọ́wọ́? ta ló mọ iṣẹ́ nàbì tí Akimu ti fi ìyá Ikimo ṣe tí ìyá Ikimo ò fi lè sọ̀rọ̀? Ẹbí mo sọ fún ẹ wípé olòṣì ló lọ fẹ́. tán bá bí ẹ̀dá Akimu bọ́ síta kó bá mi sọ̀rọ̀, fídíò ẹ̀ wà lọ́wọ́ mi. tán bá bí ẹ̀dá dùn pín. ìyá Eniola mò ń bọ̀, orí Sisi 2 ni màá ti ṣe fídíò tiyín, mò ń bọ̀. ẹ̀yin èèyàn, mo ṣẹ̀ṣẹ̀ wo fídíò Sisi Eniola Alagbo 3-song fídíò tó ṣe pẹ̀lú ọkọ wọn àtàntí olójú funfun báyìí. mo ṣẹ̀ṣẹ̀ wo tán ni. ṣé ti rí nínú fídíò yẹn àǹtí yẹn sún sísàlẹ̀, ìyẹn àǹtí kẹta yẹn ẹnjìníà wà lókè, wọ́n ṣe fàkà ní àǹtí Eniola náà sọ pé ada wọ́n tún jíńjà ọkọ wọn. ẹ̀yin má ti bàyé jẹ́. ibi tí mo ti wá tó ti wá fọ́nì sí mi ni pé gbogbo yín sọ wípé ẹnjìníà òun ló gbé jáde, òun ló ṣe kinní, òun ló ṣe gbá, ó fẹ́ fi máa blackmail ẹ̀ ni. Eniola ló máa mú fóònù dání. Eniola Sisi Alagbo ló ń kámẹ́rà, òun ló ń ṣe fídíò, òun ló ń rìkọ́dù. In fact nígbà tó ń gbé bọ̀ láti bí ẹpọn bọ̀dá yẹn kẹ́ lè mọ̀ pé mo wo torí some of you say irọ́ ló ń pa òtírì. If you want that video tó bá fẹ́ kí n fún ẹ màá fún ẹ. I have it. I'm not joking. I have it. So màá dẹ̀ fún ẹ tó bá fẹ́. Bọ̀ kí n tó fún ẹ wàá lọ ra gold lọ wá rí gold wàá send the receipt sí mi. mo ti ra gold o tí mo fẹ́ fi ṣọdún léyà. wàá tún wá lọ ra irun lọ́wọ́ Hair by Mo wípé mo ti ra irun o tí mo fẹ́ wọ̀ lọ́jọ́ ọdún. àwọn wigs to make sense. tó bá tún wá fẹ́ ra aṣọ bàtà bag ẹ lọ sọ́dọ̀ Mọ̀mí Aláyọ̀, ẹ lọ patronize àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn, kẹ́ wá padà wá kẹ́ fún mi ní receipt tẹ́ fi ra ọjà lọ́wọ́ wọn, dẹ̀ máa wá fún yín, ẹ jẹ́ máa bọ́rọ̀ yẹn bọ̀. ṣé ti rí ìgbà tí Eniola Sisi Alagbo wá ń ṣe fídíò yẹn bọ̀ láti ìsàlẹ̀ báyìí láti ibi tó ti ń ṣe fàkàfàkà fúnra wọn àti lady tí ó ṣe kẹta wọn yẹn, ó wá ń gbé lọ. ìgbà tí ẹnjìníà rí pé ó ń ṣe fídíò ìyẹn gbójú wálẹ̀ báyìí, mo rò pé kò fẹ́ kójú ẹ̀ ṣó. Eniola ló tún fi ọwọ́ ara ẹ̀ gbé orí ọkọ ẹ̀ sókè báyìí tó sọ pé baby ada ó dẹ̀ tún kámẹ́rà ojú ẹ̀ ó rẹ́kọ̀dù ẹ̀, ó wá ní ẹ jẹ́ kóun náà ṣe ojú òun because ó fi pé ọkọ òun ti ń fi sọmọ bóun ṣe ń rẹ́kọ̀dù ẹ̀ yẹn, ó dẹ̀ fẹ́ satisfy ọkọ ẹ̀ lásìkò ẹ jẹ́ kóun náà kúkú rẹ́kọ̀dù ara òun, ó dọ̀yàn lẹ́ẹ̀bà bí nǹkan mi. So packaging ni gbogbo nǹkan tá máa rí is fine, obìnrin lèmi náà àmọ́ bá ṣe máa ń ṣe. Bọ̀ kí ni mo fẹ́ sọ ni wípé kàpàtẹ́rẹ́tì nǹkan tí ò dá o. mi ò kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ nípa fídíò yẹn bọ̀ nítorí pé bí àǹtí yẹn ṣe lórí social media ó dẹ̀ ń bí mi like ó ń bí mi nínú, ó ń irritate mi. ọkùnrin yọ nǹkan ọmọkùnrin ẹ̀ ó ń tìbọ̀ ẹ̀ lára, ó ń tìbọ̀ obìnrin mi lára lójú ẹ̀ kó tẹ̀ jẹ́ pé ò tí ì fẹ́ gan gbà yẹn according to báwọn kan ṣe sọ pé ìgbà yẹn ṣe ń yanra yín lálẹ́ ò wà nílé ọkọ wípé fídíò yẹn gan lọkọ ẹ̀ rí tó fi lé ẹ̀ dànù pẹ̀lú ọmọ mẹ́ta because I could remember nígbà tó fẹ́ máa yẹn ní last year Eniola Sisi Alagbo ṣì ń breastfeed, ó ṣì ní baby lọ́wọ́, ọmọ yẹn ò tí dàgbà. So kó tó lè rush wedding yẹn pé kó sáré ṣe wedding there must be something there. àṣírí kan wà láàrin àwọn méjèèjì tí wọ́n fẹ́ ká mọ̀ and I think àṣírí yẹn ló ti ń tú. Mewolaka dẹ̀ súnmọ́ Eniola ó mọ much but nígbà tí woman yẹn ń sọ̀rọ̀ wípé òun ò ní kó má fọkọ̀bọ̀ kí má yẹn ṣe déédéé àti pé ọ̀nà tó ń gbé gbà báwo ló ṣe máa lọ fẹ́ ìyàwó lẹ́yìn tí wọ́n ní sọ fún ìyàlẹ́ tó yẹ pé social media ló máa ti máa rí gbogbo yín bú woman yẹn gbà yẹn. ṣé wọ́n ló bí wọn ni ó dẹ̀ fi wọ́n lẹ̀ nítorí wọn àgbéṣẹ́ fún ẹ mọ́ nítorí òrówó gbà lọ́wọ́ Sisi Eniola Alagbo. ṣé Sisi Eniola Alagbo ń bu Mewolaka lọ́wọ́ ní ṣe bó ń polówó ọjà fún sanwó ni. You see this life àti lórí social media yìí most of us like ẹni tó máa bá wa sòótọ́. Now àwọn kan tó gba Eniola Sisi Alagbo mọ́ra bóyá wọ́n like it normally èmi náà like it o because I love a woman tó bá wà hardworking
but the only thing I don't like òun ni bó ṣe sọ̀rọ̀ marriage wọn yẹn kò sí kan tó burú pé lọ ṣe second wife because òun náà ti bímọ mẹ́ta but kẹ́ lọ ṣe wedding kí ìyáálé máa mọ̀ yẹn ìyẹn ni so past tiẹ̀ nìyẹn but ọ̀rọ̀ fídíò tó wà nílẹ̀ yìí ibi tí ìyá kí mọ́ bá wà á jókòó sẹ́gbẹ̀ẹ́ kan bá á dẹ̀ máa dá rẹ́rìn inú ẹ̀ máa dá dùn kọ́lọ̀ má fi ọ̀rọ̀ wa sọ̀tà lẹ́nu Mewolaka gan ẹnu wọn tọrọ báyìí kọ́lọ̀ ń jẹ́ kẹnu tèmi náà tọrọ lórí àwọn ọ̀tá mi olórí àdúrà nìyẹn because then ẹni ọláyé Sisi Alagbo ẹ jáde ó ń ṣọnu fatafata ó sọ pé tọkọ Mewolaka bá ti kọ̀ sílẹ̀ òun lòun máa fẹ́ òun lòun máa bá láṣepọ̀ òun lòun máa mí fẹ́ I don't just want to be too raw so engineer this is how you are abájọ ẹni tó rí nǹkan èyí tó fẹ́ kú wọ́n ẹni tó ti jábọ́ ńkọ́ mo ṣáà rí pé ìyá yìí kí máa rárá yọ̀ǹda máa yẹn kò tí ẹ̀ bẹ́ni ọlá Sisi Alagbo jà the only thing she did ó come out tó wá kéjọ ẹ fi wọlé ẹ má dárúkọ ọmọ o mo rò pé wọ́n threaten ẹ bóyá wọ́n ní fídíò tiẹ̀ náà lọ́wọ́ torí ọkọ ẹ̀ nǹkan tó ṣe yẹn ó lọ́ọ̀dà ìjìnbí ó ti ń ṣe tipẹ́ kò lè jẹ́ first time kó gùdù báyẹn bóyá ó ti báyà kí má náà ṣerú nǹkan báyẹn tó jẹ́ pé ó ti ní fídíò yẹn lọ́wọ́ tó fi ń threaten woman yẹn gbà because this is uncalled for kí ló dé ẹ̀sùn wa ní tìjú ẹ bá ń ṣe àgbo tírí sọ̀mù wà àgbo tí ọkọ ẹ̀ ò sọ pín the only thing he wrote the caption tó kọ ni pé hashtag afurula tó fi ń tọrọ dáríjì ìwọ obìnrin wa ń bọ́ síta lẹ́mẹ̀wàá ṣé nǹkan tó fi ń ṣèpolówó ọjà nìyẹn ni lóòótọ́ you will have followers you will have views fine but at least be sober jẹ́ káwọn èèyàn tẹ̀rí pé nǹkan yẹn dùn ẹ̀ àwọn tó ń defend it I know why they are doing that wọ́n fẹ́ kó ronú kú wọ́n fẹ́ kó ṣe rẹ léṣe lọ́wọ́ sọ pé kò sí nǹkan tójú òrírí kò sí nǹkan tétí ò gbọ́ rí share up máa tajẹ lọ it's good but at least àwa kan wà tẹ́ ká máa sọ tòótọ́ fúnra wa wípé n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àwọn èèyàn tí wọ́n ti rí báyẹn káwa náà má sọ for victim ẹ má fi ọkọ sínwín ẹ má fi ọkọ ya wèrè ẹ̀yin single mother tẹ́ bá kúrò nílé ọkọ ẹ la ojúlẹ̀kẹ̀ tó fọkọ ẹ má tó lọ kó sọ́wọ́ jìgólò ọkùnrin tó máa báyé yín jẹ́ àwọn ọkùnrin tẹ́ pé torí owó ọwọ́ yín náà ṣe wá fẹ́ yín kò ṣe pé wọ́n nífẹ̀ẹ́ yín because máyì ò lè lọ́fẹ̀ẹ́ nínú Sisi Alagbo kó wá máa bá sùn kó máa yọ kó níjẹ kó tún máa tìbò obìnrin míì lóbò kò possible irúfẹ́ orí burúkú wo nìyẹn àwọn abẹ́tà ìwé àwọn kan shift blame létí àti Yínká TNT lórí wípé àti Yínká òun ló bá yé àwọn èèyàn jẹ́ òun ló ń kọ́ wọn nìkan kókó ṣé àti Yínká nìkan ló wà lórí social media ni àwọn tó ń sọ nǹkan gidi kí ló dé táwọn yìí ò tẹ̀lé wọn tó yẹ pé ti àti Yínká lọ tẹ̀lé àbí àtijọ́ tí Yínká TNT ti ń ṣe gbogbo nǹkan tó ń ṣe jọ́wọ́ lẹ́rí fídíò tí wọ́n níta tó ń bá wọn sùn bí ajá ẹ jẹ́ ká máa sòótọ́ ọ̀rọ̀ fúnra wa o Sisi Alagbo I love you because you are hard working Ọlọ́run á túbọ̀ wà pẹ̀lú ẹ ilé ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ní tún èrò ara pa if this is what this man want to be doing for you tẹ́ pé intention because to me intentionally ló send ẹ̀ sínú group báwo ni wà tí ìyàwó ẹ̀ ṣe máa ní nǹkan papọ̀ tẹ máa torí yóò pè débi pé rẹ́kọ̀dù ẹ̀ fine ó tún wá lọ post ẹ̀ that one is not by mistake o ó fẹ́ káwọn èèyàn rí ni òun náà ṣe rí Ọlọ́run wá pẹ̀lú yín o this face will soon go ẹ jẹ́ káwa tó kù ká mọ̀ nǹkan tá à ń ṣe o tẹni tó dé la rí àmọ́ tẹni tó ń bọ̀ ẹni ọlá má ronú para ẹ o lives continue but try and be sober let people know that you regret the action let them know that you are not happy with it kò ṣe pé kó wá máa create content ní 5 minutes. ṣe rí mo ṣe ìgbàgbọ́ nínú òwe àwọn Yorùbá tó ní jọmí òkúròrò ló máa ń sọyàn dà ariwo jọmí ni mo pa tó sọ mí dalábùkù tó sọ mí di fílẹ̀ ṣé wọ́n ló bí ní she's an adult ṣe rí ẹni bá nífẹ̀ẹ́ èèyàn tó bá dé mọ̀ wípé ẹni tó ń nífẹ̀ẹ́ yìí ó ní so many things láti lose á máa tára para ara máa tá para bí àwọn ìyá wa tán á máa fi ìtara àti kíní wá máa fi bá wa wí àwa á máa wò pé kí ló le tó yẹ ẹni tí ò yé á máa sọ wípé kí ló yé báyìí kí ló le tó yìí ṣé wọ́n lo bí ni kí ló kàn ẹ́ ṣé o fẹ́ máa control life ẹ ni ara everybody ti wá balẹ̀ báyìí kò sí ẹnìkan tó máa jẹ́ abiyamọ tó ní inú ẹ̀ dùn sí nǹkan rẹ̀ tó máa rí fídíò yẹn tínú ẹ̀ máa dùn sí ohun tó máa kọ́kọ́ sọ ni pé ọmọdé ìbáyé ara ẹ̀ jẹ́ ẹ gbọ́ mi dáadáa ẹni ọ̀nà na street babe ọmọ ògbóró ni ọmọ alágbo ni you know what that means
but bó ṣe wá jẹ́ ọmọ ìgboro tó ṣe jẹ́ street babe tó ó sì ní àwọn nǹkan kan tó fi ń kóra ẹ̀ níjàánu kó tó débi tó dé àwọn nǹkan kan dẹ̀ wù tó fẹ́ máa ṣe tó fi darapọ̀ mọ́ àwa Mewolakians àwọn ìwà kan òun fúnra ẹ̀ mọ̀ pé àwọn ìwà kan wà tó wù wípé àgbà ti dé mo ti ń bímọ ẹ jẹ́ kí n change tó fi sá sábẹ́ irú àwa yìí èmi kọ́ ni mo pé òun ló sá wá kò dẹ̀ sí ohun tí ò ní sọ alájà mo tútù ṣe mo tútù bà yín lójú jẹ́ kí ló dé tó ṣe báyìí orí bí mo ṣe máa ń bá sọ̀rọ̀ ni ẹ o orí ẹ ò pé ó bàjẹ́ àní mo ti ṣe mo mọ̀ èmi náà mọ̀ kí ni ká ṣe ọ̀nà wo ni mi fi ní ṣe mọ́ màá pè jókòó rìn báyìí ṣe báyìí má ṣe báyìí ṣe báyìí tọrọ àforíjì ó yá Islam dùn ó yá ìwọ náà máa borí ó yá ìwọ náà máa ṣe báyìí ó dẹ̀ ń gbọ́ sí mi lẹ́nu ayé ọmọ ìdẹ́ ń dá débi wípé nígbà tó ń pè mí tán ní ó ń jó pé kí n sọ fún ẹni bá fẹ́ ṣe Islam ò kí n jó mo ní rárá ẹ fi ọmọ yẹn sílẹ̀ ẹ má ka òfin fún ẹ má jẹ́ ká lè sá ẹ jẹ́ ká fi sùúrù fà mọ́ra ṣé ọ̀rọ̀ mi ò yé yín kò sẹ́ni tí ò kí ń yóò fẹ́ ó wá yóò fẹ́ pẹ̀lú ẹni tí ò tọ́ ẹni tí ò ní jẹ́ kó dàgbà nínú ìrìn àjò morals àtúnṣe tó fẹ́ ṣe èmi tí mo dẹ̀ ti rí ara mi lóòótọ́ nígbà tán ti gbóyè èrò modẹ̀ tán ti já ewé èrò modẹ̀ lé mi lórí tí mo dẹ̀ ti rí ara mi náà bí ẹni wípé mo ti joyè èrò modẹ̀ chief olóyè Mrs. role model mo lélẹ̀ yóò ń ṣọ̀nà pàápàá jùlọ nígbà tí mo rí ọ̀nà tí wọ́n gbé gbà ẹ̀mẹ̀yìn tẹ́ kó bá ẹ̀yin tẹ́ ẹ rò wípé èmi lẹ kórìíra èmi tẹ́ ẹ rò wípé ti Mewolaka gan pọ̀ Mrs. Saint ṣé òun nìkan ló dáa ni ṣé kò lẹ́ṣẹ̀ ni mo sọ fún yín pé Saint ni mí mo sọ fún yín wípé mi ń ṣe tìmùtìmù abẹ́gbin nínú ṣé mo sọ fún yín wípé mi ò lẹ́gbin àbí mo fi ara pamọ́ fún yín àbí kí ni mò ń ṣe lórí ìkànnì yìí wípé kẹ ẹ má sọnù kẹ ẹ tó sọnù mo wá rí èèyàn sá sí mi lábẹ́ pé màmá ẹ tọ́ mi sọ́nà ẹ wá rò pé mi ní fàmọ́ra lẹ́ni tó lọ́mọ tó wà hard working tó gbájúmọ́ṣẹ́ ẹ rò pé inú mi ò ní dùn sí nǹkan tó dáa ṣùgbọ́n irọ́ Mewolaka lẹ̀ ń ṣèlera lè lára Mewolaka lẹ fẹ́ fi bá ẹni ọlá lẹ fẹ́ fi bá Mewolaka jà ẹ wá mú sábẹ́ ọ̀rọ̀ dàbí ẹni tó ti ń fa dírọ́ọ̀gì tẹ́lẹ̀ tó mú lọ rehab tó ti mójú kúrò tó wá jáde tó jẹ́ wípé àwọn tó tún wá bá nígboro sọ wípé kò sí nǹkan tó fi ṣe tó ń fi àwọn tó ń fa igbó tó jẹ́yàn ńláńlá tó ń fi ṣe example fún ṣé kò ní padà sínú ẹ̀ mo tún ké gbàjarè ẹ yí mọ́ mi lọ́wọ́ àwọn kan tiẹ̀ ní bóyá mo fẹ́ kí ọkọ ẹ̀ Akeem fẹ́ mi àbí kì í ṣe nǹkan tẹ́ ẹ ṣe nìyẹn kíákíá ẹ ti gba brand ambassador lọ́wọ́ ẹ̀ kíákíá mo wá rò wípé ńgbà tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn káàtì ẹ̀ ní wípé ẹ fẹ́ fà mọ́ra tá bá léèyàn níbìkan ibìkan lèèyàn kọrí sí èèyàn kan ò lè sọ wípé kéèyàn kan má ṣọ̀rẹ́ anybody I cannot dictate a friend I cannot dictate how she will live her life tó bá sọ wípé ọ̀nà ọ̀dọ̀ mi ò gba abẹ yẹn mọ́ mo expect ẹ̀yin abiyamọ tẹ́ ẹ ní integrity tó wá sáré bá kẹ́ ẹ bá sọ̀tọ̀ ọ̀rọ̀ kẹ́ ẹ tọ́ sọ́nà ṣe báyìí ṣe báyìí ṣùgbọ́n irọ́ ẹni ọlá tó jẹ́ wípé tó bá ń sunkún tó bá ń bẹ̀ yín pé ìyá mi fi mí sílẹ̀ ẹ má fi mí sílẹ̀ ẹ má jẹ́ káyé mi bàjẹ́ ó dẹ̀ máa kú sí yín lọ́rùn tẹ́ ẹ̀ bá ṣọ́ra tẹ́ ẹ̀ bá wà discipline enough ẹ̀ ní lè jájú mọ́ pé gbọ́tẹ̀mí nǹkan tí máa ń ṣe fún nìyẹn tó bá ti bẹ̀rẹ̀ èyí màá mi ìwọ nìyá mi Mewolaka kò síbi tó fẹ́ tì mí sí ò ní wò mí káyé mi bàjẹ́ mo ti da sí ẹ lọ́rùn kò tíbi sí mo ṣe lọ má ti ní shut up wàá lọ dáná tán wàá máa sọ pé mi ló dá sí lọ́rùn màá wá scold ẹ ó dẹ̀ jọ ọmọ kan tó máa ń gbọ́ ìbáwí that's one of the quality ó ní kinní kan
ibi tó o bá darí ẹ̀ sí ló máa lọ, tó o bá ní ọ̀nà rẹ̀ tó bá ti nífẹ̀ẹ́ ibẹ̀ la kọrí sí. Tí bá ti ní keep quiet, ògbà tó ń ṣe òòràn tí wípé onímẹ̀wọ̀láká tó máa wá sunkún bá èmi ló ń forí ó dáa, màá lọ ṣàtúnṣe, màá mẹ́sọ̀ pé ojú òtí ẹ, ṣùgbọ́n ohun tó ń ṣe yìí nǹkan burúkú ni lọ́tọ̀ọ̀rọ̀ àforíjì lọ́wọ́ ọlọ́ á dẹ̀ gbọ́ sí mi lẹ́nu. Ǹjẹ́ ńgbà tó wá sáré bá yín, nígbà tó sá sábẹ́ yín, ǹjẹ́ ẹ tọ́ sọ́nà bẹ́ẹ̀? Ṣé orin má wọ́rí kọ́lẹ̀ ń kọ fún un? Ǹjẹ́ ẹ bá sòótọ́ ọ̀rọ̀? Ǹjẹ́ ẹ wùwà abíyamọ fún un? Mo dárúkọ ìyálájé nínú fídíò ìyálájé, mo rí fídíò tẹ́ ṣe wípé mo throw sọ́ọ̀bù sí yín. Ìyálájé, mi ò lè throw sọ́ọ̀bù sí yín láyé nítorí ọ̀rẹ́ ọkọ mi ọ̀rẹ́ mi ni, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ọkọ mi ni. Tẹ́ bá ní ọkọ mi bá yín sọ̀rọ̀ ó pọ́n yín lé nítorí pé ọkọ mi mọ̀ wípé mo fẹ́ràn yín, mo dẹ̀ respect yín ni. Ẹni tó bá hate mi, ọkọ mi ò fẹ́ràn ẹ o. Ẹni tó bá kórìíra mi, ọ̀tá ọkọ mi ni o. Ṣùgbọ́n bí mo ṣe gbé yín lé ọkọ mi lọ́wọ́ lọ́kọ mi ṣe pè yín tó fi bá yín sọ̀rọ̀. Mo sọ nígbà yẹn, mo ní inú bí mi tí mo bá ìyálájé sọ̀rọ̀, tí mo bá fohùn nílé sọ̀rọ̀, relationship wa lè bàjẹ́, pé mo fẹ́ fà sẹ́yìn. Kí ìyálájé má dẹ̀ rò wípé àbí nítorí wípé ó ti gba brand ambassador, mo dẹ̀ fẹ́ kó máa yé gbogbo èèyàn lénìí. Sisi Alagbo wá sọ fún mi kó tó lọ bá ìyálájé pé òun fẹ́ fún ní brand ambassador. Kò ń ṣe lẹ́yìn ìgbà tèmi àti ìyálájé àbí tèmi àti Sisi Alagbo jà ní ìyálájé gba brand ambassador lọ́wọ́ ẹ̀ rárá. Ìgbà tèmi àti Sisi Alagbo ṣì wà ní Sisi Alagbo sọ fún mi wípé màámi, àwọn èèyàn ti ń mọ̀ mí, ṣé ẹ̀ ní bínú kí n tún lọ bá àwọn ẹlòmíì? Mo ní àdúrà mi ló gbà. Wo, mo rẹkọmẹ́ẹ̀dì Àdùnní ọmọ Ọ̀fà, mo rẹkọmẹ́ẹ̀dì ìyálájé, mo rẹkọmẹ́ẹ̀dì ọmọ Jámánì, kí ló máa ń pe ìyá ọmọ Jámánì tí wọ́n bí àwọn ọmọ tí wọ́n máa ń ṣe decent program nípa family yìí. Ó lórúkọ àwọn tí mo dá sí, tí mo ní kó lọ bá wọn pé wọ́n á bá ṣe advert, pé àwọn yẹn náà máa ń ṣe advert, wọ́n dẹ̀ ní àwọn èèyàn gidi lórí platform wọn. Nígbà tó dẹ̀ dé, ó ní ìyálájé sọ wípé iye báyìí láwọn máa gbà. Mo ní fine, mo ní wàá rí owó ẹ̀ padà torí pé ìyálájé àgbà speaker ni. So ẹ má twist ẹ̀ wrong wípé torí wípé ó gba kinní kan lọ́wọ́ Mewolaka, torí wípé wọ́n ti jọ ń ṣe kó tó di wípé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀. So ìyálájé ò lẹ́bi kankan nínú ọ̀rọ̀ yìí. So tẹ́ bá ní mo ju sọ́ọ̀bù, ìyálájé kò tiẹ̀ kàn yín, ẹ má tiẹ̀ lọ síbẹ̀. Mi ò ń ṣe, ó yẹ kẹ́ ẹ ti mọ̀ mí lórí ìkànnì yìí, mi ń bẹ̀rù anybody. Màá sọ hóhà ni tó bá máa dìjà kó dìjà, ṣùgbọ́n kò ń ṣe bí ẹ̀yin. So mo fẹ́ clarify ibẹ̀ yẹn. Ọ̀rọ̀ tí mò ń sọ lọ, ẹ̀yin tó wá sábà, ẹ̀yin bloggers tẹ́ ẹ wá di ìyá fún, ìyànjú wo lẹ gbà? Àmọ̀ràn wo lẹ gbà òun àti ọkọ ẹ̀? Ṣebí òótọ́ ọ̀rọ̀ tí mo bá ọkọ ẹ̀ sọ lọ́kọ ẹ̀ fi wò wípé woman yóò ní jẹ́ kí n rí ọmọ ẹ̀ lò bí mo ṣe fẹ́ rí lò. Ó mọ̀ wípé ó wà lára Sisi Alagbo. Ó mọ̀ wípé ẹni tó ń lè easily mú mọ́lẹ̀ ni. Ó rí mi gẹ́gẹ́ bí nǹkan dènà. Wọ́n kọ́kọ́ lé mi jìnnà náà. Mo dẹ̀ sá sẹ́yìn nítorí pé ìwọ̀nba ní oní nǹkan máa ń ranjú mọ́. So ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ béèrè ni wípé ẹ̀yin tó wá sábà, ẹ̀yin tẹ́ ń gbèjì ẹ̀ lórí platform, ǹjẹ́ ẹ bá sòótọ́ ọ̀rọ̀? Nígbà tọ́rọ̀ dé yìí, tọ́rọ̀ ìtìjú dé yìí, ṣé kìí ṣe pé ẹ máa kọ̀yìn sí lẹ́yìn ìgbà tẹ́ ti kọ́ máa jó lọ mọ̀ owó ẹ̀yìn ẹ fún? Èyí ni ìbéèrè àkọ́kọ́. Ọ̀rọ̀ VDM ni màá fọ̀rọ̀ yìí ṣe, màá ṣe ní series by series ni màá yọ tó ní kálukú fún ni. Díẹ̀ ní ti Sisi Alagbo nínú ọ̀rọ̀. Púpọ̀ wà lọ́wọ́ ẹ o, because she's an adult. And I'm not, like I told her last night when she called me, I am not ready to cover your mess this time around. No. I'm not ready to cover your mess. You are going to face the consequence, and you are going to sit down, reflect on it, sober, and turn a leaf. Aláàánú lọ́lọ́run, ó máa ń dáríjì ni. So èyí ni ti àkọ́kọ́. Mo tún bọ̀, Sisi tún bọ̀.